asabi ne parí baba Bariga ẹni tí èyàn máa fi gbogbo ọjọ́ ayé ṣàdúà fún ẹni tẹ́yàn máa fi gbogbo àsìkò ṣàdúà fún ni torí ẹni tó bá rí tó bá fẹ́ bàjẹ́ ẹni bá rí tó kù díẹ̀ kan tó láàrin ẹni wa aslihu sata bainakum Ànábì ní ẹ ṣe àtúnṣe láàrin ara yín wattaqullah ó wá fi taqwa pé ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run lélẹ̀ àtúnṣe torí bẹ́ẹ̀ ló ń bá fẹ́ ṣàtúnṣe yóò ba ẹnìkan jẹ́ lọ́dọ̀ ẹnìkan yóò fárí apá kan dá apá kan sí yóò tún wá ba tọ̀hún jẹ́ lọ́dọ̀ tọ̀hún yóò tún wá fárí apá kejì ba apá kan jẹ́ wọ́n mọ̀ pé eléri bú ni àmọ́ ọmọ ní jẹ náà ni àmọ́ ẹja bẹ̀ eléri bú ni kó já rọ́nà lọ ẹja pé wèé lọ́kọ̀ yàwó àlùfáà wa onímọ̀jẹ̀sí Al-Khalili ọmọ ìyá mi ni ọmọ ìyá wa ni wọ́n ọmọ bàbá wa ni ọmọ bàbá Lágége ni ọmọ bàbá Lágége lafa àmọ́ tí ìjà tí bọ́ khilafu bá dé tí àìgbọ́rẹ̀ ni àìsí lójú kan náà bá dé ọ̀dẹ̀ sí ọmọ wà bẹ́ẹ̀ ọ̀dẹ̀ sí yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó torí láti pé ọmọ ìyá àti bàbá tí wọ́n jọ jáde nínú ìyá kan náà wọ́n máa tú síra wọn lójú kódà tí ó dọ̀rọ̀ agbára ẹni létí kódà tí ó dọ̀rọ̀ agbára ẹni létí kò sí ni wọ́n máa jọmọ ìyá àti bàbá mọ́ ẹnu bó ti wá lọ ni bàbá Bariga wa ṣiṣẹ́ odidi òru mẹ́ta ni bàbá yóò sùn láti pé mo fẹ́ láti pé ẹ̀yọ́ ọmọ ìyá mi méjèèjì ní ìṣàkóso àfáwà Jákúmà mo fẹ́ kí n rí mú mo sì fẹ́ rí àlùfáà ọmọjẹsí kí n ra wọn náà bàbá Bariga ọ̀wá dọ́dọ̀ tèmi bàbá Bariga àwọn dọ́dọ̀ ká sọ̀rọ̀ lérí fóònù kọ́ wa ba ọmọjẹsí jẹ́ fèmí ọmọjẹsí jẹ́ fáwọn àlùfáà wa bàbá Bariga ọ̀wá dọ́dọ̀ ọmọjẹsí wọn dọ́dọ̀ àfáà ọmọjẹsí kọ́ wa ba èmi jẹ́ kán wá bá àwọn àlùfáà wa jẹ́ fún wọn bí ti máa ṣe nu àmọ́ ọmọdé jẹ náà ni ọ̀rọ̀ atáyé ṣe ó léwu ọmọ pé gbogbo a sì máa ń sọ fún gbogbo bí ti máa ń ṣe òun kò yé wa àmọ́ kò sí ẹlòmíì máa ṣe bẹ́ẹ̀ bàbá Bariga ò ṣe bẹ́ẹ̀ bàbá Bariga wa yanjú ọ̀rọ̀ ni láàrin wákàtí mẹ́ta kò sì sú wọn àtìmí àtàwọn ọmọjẹsí àtàwọn Bariga lérí conference call iná gbogbo ẹ̀ ti wá parí gbogbo ẹ̀ ṣe parí ó wá parí yẹnyẹn bàbá yìí wòlíì Ọlọ́run bàbá yìí wòlíì ni yóò wàláhì làásìn wòlíì Ọlọ́run bàbá yìí ẹn àfáà mi ní ń da gbogbo nǹkan rú àfáà mi òun ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹbí òun ẹlòmíì ní ń da gbogbo ẹlòmíì ní sọ̀rọ̀ ẹ yóò gbé ẹ wá ń ṣàtúnṣe Ọlọ́run máa tún ti yín náà ṣe alibarika ọlá Muhammadu sallallahu alaihi wasallam gbogbo ẹ wá yanjú ó ti yé báwọn inú ẹlòmíì ń dùn bí ti ń lọ Ọlọ́run wá yanjú gbogbo ẹ wá parí látara bàbá Bariga Ọlọ́run ní jẹ́ máa padà sí alibarika ọlá Muhammadu sallallahu alaihi wasallam gbogbo àwọn ọ̀tá mo ti tọrọ lẹ́ẹ̀kan fún bàbá Bariga tọ́já sí wípé ọ̀tá bàbá Bariga nílẹ̀ yìí nílọrin táwa yìí wọn ò ní jẹjà ẹ̀yin lẹ́jẹjà ọ̀tá bàbá Bariga lẹ́kọ̀ọ́ nìbàdàn ní gbogbo ayé tí wọ́n bá wọlé wa tó wáyé pé torí kíṣẹ́ àwọn àgbàlagbà ó dìde ni torí iṣẹ́ náà ni wọ́n fi pa yín ṣọ̀tá wọn ò ní jẹjà yín ẹ lè fọkànbalẹ̀ àwọn ẹni Ọlọ́run ń bẹ pẹ̀lú yín àwọn àfáà ẹni Ọlọ́run ń bẹ pẹ̀lú yín ẹ̀yin sálábòsí ẹ̀yin sálákùnjàfà ẹ̀yin sì da ẹ̀yin sọ eré méjì kẹ́ sorun wájú àti pàkọ́ Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín o Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín o alibarika ọlá Muhammad ẹ rí pé fídíò ní wò mí fídíò látàyè ṣe ń ṣe yìí gbogbo bí kọ́ mo lè lọ tí ń ṣe gbogbo bí kọ́ ni àtàyè ṣe lè lọ tí wọ́n kọ́ sàdúrà bẹ́ẹ̀ lé tí wọ́n ṣe fídíò mẹ́ẹ̀. àwọn abìkan bẹ tí ì gbọdọ̀ kọ́kọ́ lọ náà. abìkan bẹ automatically kódà kí n má ṣe fídíò ọkàn mi ó sì máa sọ fún mi pé Sheikh Adamu ní yọ́nú sí mi. ìyá yín gbọ́dọ̀ dé yà yín Sheikh Adamu ní yọ́nú sí mi. ká tó wá wípé bòmí tún wá ń bẹ tọ́jà pé yóò di túláàsì ká lọ. yóò di túláàsì kí yẹn lọ torí ìdí kan. a wà bẹ́lò mi pàdé mbẹ̀ lójijì. a tún gbọ́dọ̀ jẹ́ kámẹ́rà ó gbé wa. kámẹ́rà ò tún gbọ́dọ̀ gbé wa. torí kò sí ẹ àlefẹnu sọ fún gbogbo èèyàn pé akànjáàmù ara wa ní. èèyàn mélòó la sọ fún tí ó gbà. àmọ́ bàbá Bariga òun làwọn ń ṣe yìí. wọ́n lè rí wa mọ́ wọn. ẹgbẹ́ wọn la wá wà yìí. wọ́n lè mọ̀ pàjọ wa ní. wọ́n lè mọ̀ gbọ́dọ̀ wọn la wà. ọkàn tí wa náà sì balẹ̀ bẹ́ẹ̀. èyí ó tún wá dúró tẹ̀lé mi wá ní Baba Jákúmà ẹ̀ńtẹ́ tó ti wà ó lè ní o. àgbákò ní o. ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jẹ́ ní pẹ̀lú ẹ̀ o. ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ìwọ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tí bàbá Bariga kọ́. wọ́n bọ̀dà kó bẹ́ẹ̀. bàbá yín dúpẹ́ o. béèyàn bá sì rí èmi pẹ̀lú ẹnìkan tó gbọ́ ọgbọ́ dáadáa o
gbọ́ dáadáa kò sì jẹ́rìí rí ó pé jẹ́rìí rí ó fa kó fi làákàyè bẹ́ẹ̀ bá rí mi pẹ̀lú ẹnìkan tó bá rí atáyèsè pẹ̀lú ẹnìkan ẹlòmíì máa pín pé kílẹ̀ wọn lọ́dọ̀ atáyèsè kì í jẹ́ pé kíní kan torí pé mo burú lọ́fà torí pátáyèsè kì í jẹ́ pé jìbìtì lórí tí mo lù kì í pé jìbìtì atáyèsè lu jìbìtì atáyèsè ṣe 419 atáyèsè pààyàn lẹ́kún. kíní kan ni mo orí nísìn Allah kí ni mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ẹni tó lè ṣàlàyé yín tó tó mi ò sí mú. Allahu akbar. mo fi ọba tó dá mi mo fi ṣẹlẹ̀ rí. ṣẹ́tìrí àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ìwà yín ti jẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe nítorí bẹ́ẹ̀ ṣe rí náà lèmi náà ṣe rí. Alhamdulillah. ẹni tó wá jẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹni tó dá parí láyé àtàlẹ́kẹ́ àmọ́ ọjọ́ tí ẹni tí ò súnmọ́ yín ọjọ́ tó bá súnmọ́ yín a máa gbogbo ọjọ́ yẹn tọrọ àforíjì. mo fi ọba tó ní mí àbí tọ́lọ̀ bá ṣe ní ẹ̀lẹ́yìn dáadáa lókù tí yàn bá ẹni tí ó mọ̀ yín lókèrè tó ẹkọ́ kèrè lókọ̀ tí rí yín o tó bá padà mọ̀ yín nítorí Ọlọ́run ṣe kiri kíní kan fèmí observer lè ní àìdẹ̀ ní ṣe kẹ̀kẹ́ kí n dúró pẹ̀lú èèyàn kí wá kí ìdúró wa yẹn kó wá jẹ́ waste láyé mo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti gáàpù mẹ́ wallahi tallahi gbogbo ẹ tó bá gbà mí gbọ́ nítorí pé kò sí bíyàn ṣe lè wà láyé yóò láwọn kan tí ó jí yẹn àmọ́ gbogbo ẹni tó bá mọ̀ mí dáadáa wọ́n mọ̀ yí pé kí tó sọ pé wallahi tallahi ismọ́bìlá ilẹ̀ ìlàwà wọ́n gbà pé ní tí mo bá sọ confam. bàbá màlídé wọn kì í mú ẹ̀ sáá ẹni tó bá súnmọ́ wọn èèyàn bá súnmọ́ atáyéṣe a mọ̀ pé yàn ni o ọmọ ìgbádùn atáyéṣe ọmọ fọkànlẹ̀ àbá mo fi ọba tó ní ẹni tó ṣe fọkànbalẹ̀ lé lórí atáyéṣe ṣe rí láìlé lórí pé tí n bá ti lóhun nìkan ọkàn mi balẹ̀ súnmọ́bìlá ilẹ̀ sí láìláwà bó ṣe rí nù kò wá sí pé bí akọ́ wá fẹ́ sọ̀rọ̀ kan kó wá já sí pé ọ̀rọ̀ lọ́rọ̀ no ara ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé bó ṣe yẹ báyé ṣe ìkọ́ tí mo kọ́ understand bẹ́ẹ̀ ni pé ọ̀tọ̀ ni bí báyé ṣe gbà yàtọ̀ sí báyé ṣe rí ṣe ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí bó ṣe yẹ ká ṣe nǹkan ọ̀tọ̀ ni àmọ́ báyé ṣe gbà ní ọ̀tọ̀ ni o ẹgẹ́ ti bẹ́ẹ̀ báyé ṣe gbà yẹn lọ́ fi ní múṣíkílà pẹ̀lú àwọn èèyàn òun náà ni pé tó báyé ṣe gbà ní mùjámọ́là báyé ṣe gbà ní ká máa ṣe kọ́nìkọ́nì kọ́ máa lọ báyìí kó wá lọ́gbọ́n lórí báyìí bí ejò ṣe gbé. bọ́ọ̀tẹ́ ní tó bá ti jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹni tó bá ti mọ̀ pé a gbọ́dọ̀ máa lọ straight ni white gbọ́dọ̀ funfun náà ní. wíní white ètò gbọ́dọ̀ ní. báwo la ṣe pàtàkì kan ní white báwo ni ṣé kó tó wà padà á dọ̀dọ̀ wa kó wá sọ pé ká má sọ mọ́ pé dúdú ni. àpè kan white ká tó máa rí kọ̀ọ̀lọ́ ẹ̀ kàlákìrín. wàhálà ìtàlá tẹ́ bá ti ṣéǹjì bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa lógun yẹn bẹ́ẹ̀ báwọn tá a ṣe máa pọ̀ sí mi. wàhálà èmi sọ tí mo sọ yẹn mo fi ọba tó ní mí mo fi búra ọ̀pọ̀ èèyàn ní kémi náà tó débi tèmi náà dé mílíọ̀nù èèyàn ni mo ti bá rí yàtọ̀ sáàfà àti tó jẹ́ àfà ẹni tí ọba wa fẹ́ gbélé ayé tó fẹ́ rí ilé ayé gbé dáadáa ẹgẹ́ ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan ò gbọ́dọ̀ máa lọ mọ́ ẹ láà o gbọ́dọ̀ máa fi kọ́ kẹ́kọ̀ọ́ wàláhì tàláhì ìsúnmọ́ bẹ̀ tí yàn bá súnmọ́ àmọ́ ìpínyàn ni wọ́n. sẹ́yìn bá súnmọ́ táyé ṣe ọmọ pátáyé ṣe àfáàrí látáyé ṣe èèyàn rẹ̀ látáyé ṣe ẹni ọlọ́run látáyé ṣe ẹni tẹ́yìn bá ṣe kó sunkún ẹni tẹ́yìn bá ṣe kó rìgírẹ́tì. dẹ́mi máa ń balẹ̀. bàbá Bàrígà ẹni tẹ́yìn fọkàn balẹ̀ sí ni pé atáyé ṣe pé tí n bá ti látáyé ṣe ọkàn mi balẹ̀ kò ní dà mí lójú kò ní dà mí lẹ́yìn. bàbá Bàrígà ni wọ́n fọlọ́run fúnra yìí àwọn tí wọ́n mọ atáyé ṣe pátápátá tó bá fẹ́ wádìí atáyé ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba pé ta ló mọ̀ ọ́ tó lè ṣàlàyé ẹ̀ fún mi. bàbá Bàrígà ni ò lè bá. wọ́n mọ̀ níyàn tí mo jẹ́ tọ́jú ṣe báwọn ṣe ń ṣe. wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé mi tọ́ ṣe bẹ́ẹ̀ sí wọn ọ̀dẹ̀ mọ̀ pé mi ń ṣe kí ni èmi mú kálámù dání mò ń kọ́. Masha Allah. Alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run máa wá yí wa padà sáyidá Ọlọ́run máa yí wa padà sáyidá o ọmọ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa o tó kọ́ wa máa ṣe jù báyìí lọ ọ̀rọ̀ àmọ́ ṣe o Ọlọ́run kó tó kọ́ wa máa ṣe jù báyìí lọ Ọlọ́run kó kọ́ wa máa ṣe jù báyìí lọ ó sì máa fi bàbá Bàrígà náà lé bàbá Bàrígà máa fà wọn náà lẹ̀.